wọ́n ní ọjọ́ òbí ṣe pàtàkì ó ṣe kókó nílé ayé ẹ̀dá. wọ́n ní kẹ́ẹ̀túyáyá kẹ́ẹ̀túyàjà jáde ká lè dìjọ lọ sílé ọlọ́jọ́ bíi tèmi torí every 29 of December ni ayẹyẹ ọjọ́ bíi màmá wa olóríire ẹni iyì ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ màmá wa ìyáàfin Folashade Abiodun Lawal màmá Samuel màmá Yọ̀mídé Adédọlápọ̀. wọ́n ní kí n súré tètè lọ sílé yín ní Yewa ẹrú yín ní tọ́sẹ̀ ìwòfà sì ta kẹ̀kẹ́ òrìlà wẹ̀ àwẹ́sẹ̀ kẹ̀kẹ́ láwẹ̀ àwẹ̀gbìnrin ọmọ òjò pa mí òjò péré òjò tó pa mí lánàá kò bá mi délé ẹnu odi ló pa mí mọ́. wọ́n ní kẹ́ má bu ọmọ òrìlà wẹ̀ lábẹ́ ìrìn lójú ọmọ orí adé ni ọmọ agbádẹ́rù bí ọṣẹ ọpẹ́lọpẹ́ òrìlà wẹ̀ láwùrà mi tí kò jẹ́ kọ́ mọ́ kú mọ́ mi lọ́wọ́ ìwọ lọmọ òkúta mẹ́ta tí ń bẹ ládé ìlédè àdìgún ìkan kọ́ mi lẹ́sẹ̀ lálọ ìkan kọ́ mi lẹ́sẹ̀ lábọ̀ ìkan ní nígbà tí mi ò mọ̀nà kí ni mo wá ṣe lálẹ́dè àdìgún ẹ̀yin lọmọ òkìkí òkúta tí ń rójì gbìnì ṣèbí wọ lọmọ olóbì òrì ọmọ òrí akí ẹ̀bẹ̀ ọmọ òrí ònájà oòrùn. mo ní mo kí ọ mo kì ọ́. wọ́n ní bójúmọ́ bá ti mọ́ pèrègùn amáwọ̀ tútù wálé ayé wọ́n ní ọ̀ṣẹ́ púpọ̀ rẹ̀ láyé káyọ̀dé adédòkun àti rẹ̀mílẹ́kùn àbísọ́lá náà ní kí n kí ọpọ́ òkú oríire ọjọ́ òbí òní wọ́n lẹ́ ṣe púpọ̀ rẹ̀ láyé nínú ọlá nínú ọlà wọ́n ní ìwòye ọdún tó ń bọ̀ wọ́n ní nínú owó lẹ́ẹ̀ ti ṣe tẹ̀mí láṣẹ lẹ́dùnmarè wọ́n ní kí n kí yín kí n ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú oríire ọjọ́ òbí òní pé lọ́lá ọlọ́run ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé.